Tope Ọlọ́run àbí ẹ bó ṣe rin ní Lizzy ní wòwò lánàá Tope àwọn ogun á rìn ẹ ní wòwò tí ó bá ṣe selfish náà ṣe tó ń ta jìtá fún yín ló jẹ́ kẹfẹ́ lọ́kọ àṣejù ní Tope Alabi bàbá Mohbad ti wà òkè gbogbo bọ́nẹ́gẹ́nìsìm yẹn ló máa fi mú yín o kọ́sọ́ọ̀kì tó ń ṣe nínú ẹgbẹ́ akọrin wọ́n mọ kódó bí wèrè ẹni tí ò rí mi ò rí nǹkan kan wá rí yín pẹ̀lú àmọ̀ tẹ́ fi ń kojú yẹn ó ti ẹ̀ lé common 2.5 million 700 pounds máa wọlé jáde fún ẹlẹ́sẹ̀kẹsẹ̀ níwà títa. bí bàtà bá ń lóko lákòólálá lójú ó ṣetán tí ó yá ni awuyewuye lórí ọ̀rọ̀ Tope Alabi ó nípọn kọ̀ Bukky ṣe ti jáde tán lórí ọ̀rọ̀ Tope Alabi kí ló dé tí Tope Alabi fi sọ pé òun ò ní kọrin lọ́jọ́ ọjọ́ bíi Lizzy Anjorin gbogbo òdí ẹ̀ pátápátá àtàsírí tó wà ń bẹ̀ ó náà ni Bukky ṣe ṣetán láti tú báyìí ẹ̀já farabalẹ̀ ká gbọ́rọ̀ ọ̀hún kí ló dé tí ó fi gbowó 2.5 tó lòun ò ní ṣeré gbogbo ẹ̀ pátápátá àṣírí ẹ̀ ó wà lọ́wọ́ Bukky ṣe mà ṣàwọn sí Tope Alabi lórí ọ̀rọ̀ yìí àṣírí tú gbà ẹ̀já farabalẹ̀ ká gbé tù ọ̀hún ẹ̀já ṣíà ẹ̀ ọmọ aláṣẹ mídíà ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ̀já ṣíà ètò yìí kó délé kó dóko ìdí ẹ̀ rèé o ìdí pàtàkì ọ̀hún rèé ẹ̀já jọ gbọ́. Taking too much of your time, I'm gonna go straight to Tope Alabi's issue. I stand on evidence. Tope Ọlọ́run àbí ẹ bó ṣe rin ní Lizzy ní wòwò lánàá Tope àwọn ogun á rìn ẹ ní wòwò kò dìgbà tó bá naked èèyàn lọ́rùn ní wòwò Tope bí o ṣe rin Lizzy ní wòwò Ọlọ́run àjànàkú tó ń pè bàbá tó dàbí ejò àrùn tó ń joyún mú yẹn àbá àmọ́ ẹni ṣebí torí bàbá kí ló kọ bàbá tó ń tẹ̀lé sí yẹn ṣe bẹ́ẹ̀ lọ sásábẹ́ wọn ni lọ́ fún wọn ṣe cover up ní tẹ́ bá ti ṣogun kọjá kádàrà ẹ wá lọ wá bá àwọn bàbá pásítọ̀ kan ẹ wá lọ máa sásábẹ́ wọn ẹ wá máa ṣe ó lé àdàndà tí wà burúkú ìwà àjànàkú tó ti pọ̀ sí ẹ nínú Ọlọ́run àjànàkú olórí burúkú bàbá tó òun gángan náà kọ́kọ́ fi ṣe ambassador Karo White kó tó kú ó dàbí àrùn tó ń joyún mu ẹ bá ń pe Tope Alabi ó dàbí ẹ ti tàgé ní ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ abẹ́gbọ́n mi ó wá débẹ̀ ó sọ pé ò bọ́lẹ̀ ó ló bọ́lẹ̀ àbí because you don't want to be associated with Lizzy àbí because ó sọ fún wa pé Lizzy ò ṣẹ́ Lizzy ò rẹ̀ so kí lè tó ṣe bọ́lẹ̀ ẹ tún wá mọ bí tó ṣe dé wọ́n náwọn ìyá yẹn wá ń bẹ̀ ẹ́ àbí kò yẹ yín wọ́n náwọn ìyá yẹn wá ń bẹ̀ ẹ́ ó lóun ò bọ́lẹ̀ ṣọ́wọ́ Tope jọ mí lójú ni ọ̀rọ̀ Tope jọ mí lójú. This woman is somebody I love listening to her songs. Ó dàbí bàbá rà náà ni. Everybody knows my best song, my best music is Babara. Àbí kò yé yín? I love her song. Tope Alabi wò mí dáadáa o. I don't know you. And I don't know you. But mo rántí ìgbà tí gbogbo ayé kọ ẹ̀yìn sí ẹ. Go and check my page. This is why I tell people I don't need to know you to support you. Tàbá rí nǹkan tí ò dáa, ẹ jẹ́ ká sọ pé kò dáa. Mi ní sọ pé torí Lizzy èmi àti ò sọ̀rọ̀. Àbí kò yé yín? Mi ní sọ pé torí mi àti Lizzy ò sọ̀rọ̀. Kí nǹkan bẹ́ẹ̀ yẹn wá ṣẹlẹ̀. Kí n wá ignore. Ó lè ṣẹlẹ̀ sí anybody. Ṣẹlẹ̀ tàbá ti ń gang fight. Àbí tàbá ti sọ pé fine mo sọ fún yín pé Fúnkẹ́. Tọ́ bá ju àdá sílẹ̀ ní gbagba, èmi máa sọ fún yín pé anything can be a reason for not coming down. But Funke Akindele is part of it. I'm telling you, anybody can be your favorite, but that doesn't mean I should not talk. It can be any reason. Abi, thank you. Let me not shock your bubbles. Professionally, she will not leave her house. Ṣé gbogbo etí mo sọ lánàá yẹn? Mo fún ní benefit of doubt because mi ò like ká máa péjọ pariwo lé ẹni tí ó ṣe ká wá lọ realize pé kò ṣe bẹ́jọ́ ṣe rí nìyẹn. And bí ṣe sọ fún yín mo ní ẹni tó súnmọ́ tí mo ní kó bá sọ̀rọ̀ nǹkan tó sọ fún mi ni mo wá relate fún yín. Ṣé ti yín? But mo wá pe àwọn kan tó jẹ́ àwọn bíi lawyer àwọn èèyàn ńlá kan mo pa àwọn sọ̀rọ̀ lánàá. Mo ní ṣé nǹkan tí Tope ṣe yẹn ṣó dáa? Wọ́n ní number one professionally kò lè lọ anywhere tí ó bá sọ pé ibo ló lọ. Ẹni tó fẹ́ lọ kọrin fẹ́yàn lóòótọ́ ó máa béèrè orúkọ
because ó fẹ́ kí dé ibi orí kí ẹ̀, ó fẹ́ fi ìyá ẹ̀ kí, ó fẹ́ fi bàbá ẹ̀ kí, ó fẹ́ fi ìlú ẹ̀ kí, ó fẹ́ fi iṣẹ́ tó ń ṣe kí. Am I communicating? Ó wá lọ onú tẹ̀lé wọn sọ fún ẹ. That means your organization, you are not professional enough. Ẹ bá mi dè yẹn. Ó wá débẹ̀. Ó wá rí pé Lizzy ni. Ó wá bọ́lẹ̀. Abẹ́gbọ́. Ọmọ yìí ò tẹ̀ ọmọ ìkan ń gbẹ́ ní bọ́dì bọ̀. Àbí kò yé yín? Ìgbà táriwo pọ̀ níbi tó ti ń bẹ Tope Alabi. Wọ́n ní gbogbo èèyàn wá kúnlẹ̀ wọ́n ń bẹ lẹ́yìn tó ti gba owó iṣẹ́. Ṣẹ́rí má sọ kíní kan. Nàìjíríà tó di báyìí lẹ́ni kò ń ṣe ìjọba nìkan o. Individually ẹ lọ Google fún mi, what is Nigeria? Èmi àti ẹ tá à ń gbé nínú ìlú yẹn gangan ni ìlú yẹn. Ṣé ìjọba ni ìwà tí Tope wù yẹn? No, ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Bí ọ̀rọ̀ àǹtí mi Tope wọlé lánàá, ó ní ṣe ká ní Lizzy ń ṣe wedding ni. Àbí ó ń ṣe wedding reunion. Tope wá débẹ̀ lánàá yẹn, ẹ jẹ́ ká gbàgbé sí pé wọ́n sọ fún àbí ọ̀ sọ fún. Ó wá débẹ̀ lánàá yẹn, ó wá rí pé Lizzy ni. Ṣé ó máa lóhùn ò ní kọrin ni? Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká ẹ gbàgbé pé Lizzy ṣẹ̀ wá ń sìn, ó ṣẹ̀yìn ẹ̀yin olórí burúkú. Tínú yín dùn. Ẹ gbàgbé pé ó ṣẹ̀yìn sí àbẹ́ ti búra yín rí. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ká wo bẹ́ẹ̀ yẹn. Ó wá débẹ̀, wọ́n ní kó bọ́lẹ̀, wọ́n ní ò ní bọ́lẹ̀. Gbogbo èèyàn wá ń kúnlẹ̀ àti ẹni tó ní ewu lórí. Ibi tẹ́tí máa mọ̀ pé ọ̀dájú ni Tope Alabi. Abájọ náà, ojú yín ò smooth rí, tẹ́ bá kun powder ojú yín máa wrinkle ni at over 50. Powder yín ò lẹ̀ mọ́ yín lójú rí. Powder yẹn máa dàbí pé wọ́n pò mọ́ omi kó tó kun sí yín lójú ni. Ẹni tí ò bá ti da, ṣẹ́rí, wọ́n máa ń sọ kíní kan, bó ní inward ló máa use outward. Ṣé ń gbọ́ mi? Tí inward ẹ bá dà, tí inú ẹ bá dà, tó o bá lo makeup, ojú ẹ á dà. Ṣèbí mi ni the only makeup tí mo ṣe ní inú ojú yìí. Mo dẹ̀ lo wet lips mi. But because nínú mi tí n bá bú ẹ o ti ṣẹ ni, tí bá dẹ̀ ti sọ̀rọ̀ o ti lọ. Ẹ get mi ṣá. Ìtorí nǹkan tí mò ń breathe jáde ayọ̀ ìdùnnú kínú gbogbo ẹni tó wà sọ̀rọ̀ àǹdí ìsinmi tí mo mọ̀ àtẹ tí mo mọ̀ kínú wọn dùn. Abẹ́ get mi. Ibi tí ti bí mi jù tí mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ láàárọ̀ yìí. Wọ́n ní bó ṣe wá ń bẹ Tope Alabi, ọ̀nà wá ṣe báyìí. Ẹ mọ̀ bí ìyá gbọ́nká ṣe máa ń ṣe tó bá ti fẹ́ ṣe, tí ìyá gbọ́nká bá ti fẹ́ ṣe kánú fíìmù tó bá ṣe báyìí. Wọ́n ní Tope kọ̀ kákò nù bọ́ọ̀sì yẹn ni. Ó wá lejú, ó wá lùkẹ́ wá ṣe báyìí, ẹ wò mí, ọ̀nà wá ṣe báyìí. Ẹ mọ̀ táwọn àjẹ́ bá fẹ́ ṣèkà, tó bá fẹ́ ṣèkà nú ẹgbẹ́ yẹn nínú ilé kàmáwé, tó máa kẹgbẹ́, ẹ mọ̀ ìyá gbọ́nká tí ìyá gbọ́nká máa kọ́ ṣẹ̀ṣẹ̀ kékeré yẹn tó máa wọ ẹgbẹ́ báyìí. Wọ́n níbi Tope ṣe yẹn, ó lùkẹ́ ó kẹ́yìn sí gbogbo àwọn tó ń bẹ̀. Ó kọ ẹ̀yìn sí wọn, kò wojú wọn. Wọ́n dáwọn ìyá yẹn ń kúnlẹ̀, wọ́n ń sunkún. Ẹ jọ̀ọ́, ẹ má dis. Wọ́n ní ó kọ ẹ̀ ó tàn ni. It will only take a witch. Àjẹ́ ló máa ń wọ̀ lẹ́yìn. Mi fẹ́ mọ̀ nǹkan tí Lizzy lè ṣe. Wọ́n wá ní kó dáwó padà. Ẹ wá sí show. Ẹ ti náwó. It took Tope 3.5 hours láti raise 2.5 padà. Ẹ mọ̀ nǹkan tó ṣe ni? Ó disorganize ibẹ̀ yẹn for that few hours. Thank God àwọn supporter Lizzy wọ́n ti ní plan tí wọ́n gbogbo wọ́n ti gbé eléwé and gbogbo ẹ̀ wá ṣẹ́ ń gbọ́ mi. But within that few minutes that Tope was there, ó wá ní òun lọ pé òun á bá wọn send owó ẹ̀rí very very aláìnítìjú ẹni tó lóun ò kọrin ṣebí kó tó sọ pé òun ò kọrin láti sẹ́ ẹ fún mi lákàùntì ó wá ṣe gbogbo yẹn tán wọ́n wá ń drive wọn náà wọ́n fẹ́ máa lọ bọ́kọ̀ Lizzy ṣe sọ fún wọn pé kan ti gate nìyẹn ó ní ẹ dá refund yẹn padà fáwọn tó ní bye bye. It took Tope Alabi 3.5 hours to refund that money. Ibẹ̀ yẹn ni mo wá ti conclude pé ó fẹ́ kọrin yẹn àwọn tó pè ní ibi tí Tope ti stupid ẹni tó pè é pé kó má kọrin mo fi òpó jẹ́ kó ti refund owó yẹn sínú account ẹ̀ kí wọ́n gan tó sọ pé ó kọrin. Ó wá dúró 3.5 hours ló take Tope Alabi láti refund owó yẹn. Ó wá refund ẹ̀ ó wá lọ. Mo sọ kíní kan lánàá ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn ẹ mess up gan. Mo fi ìyá mi búra Tope ò ní kó bẹ́yìn kò ní kọrin o for disgrace tó máa gbà
tó máa fi kú ó máa náà sẹ́yìn ṣé àwọn kan máa ń rí àwọn wèrè ẹ máa ń rí àwọn tẹ̀lé bá ṣe mo fi gbogbo nǹkan tí mo ní láyé mi mo fi búra mo fi grave ìyá mi àti bàbá mi búra Tọ́pẹ́ ò ní fara rí lọ mo mọ̀ pé àlè nù ẹ o àlè lè bá mọ́tò ẹ jẹ́ ṣùgbọ́n wá ti gate èmi lẹ́yìn omi gbogbo nǹkan tó máa fi disgrace ẹ tó máa ṣe fídíò wà ló bèrè tó bẹ́ẹ̀ máa wá wọ ọlọ́pàá tó máa kó wọn pé níjọ́ nǹkan ẹ̀yẹ ọmọ ọlọ́mọ olórí burúkú ni gbogbo àwọn tó respect ẹ nínú music industry ò ń ṣàwòkọ́ṣe Tọ́pẹ́ lọ́wọ́ page mi dáadáa o kó má rò bí pé ọmọ yìí bí ó ti mí ìyẹn tẹ́lẹ̀ ìgbà tó ń ṣètò okùn màmá ẹ̀ tó ń jójó sọnù kan tó ń pò dípọ̀ bí ògì tútù tí gbogbo ayé come for you I stood my ground mo gbé ẹ sórí wá ògbó mo ṣe show fún ẹ ìgbà tiwa àti aláṣeyọrí gbogbo ayé kẹ̀yìn sí ẹ I stood my ground mo kọ epistle mo gbé ẹ síbẹ̀ máa celebrate ẹjọ́ birthday I don't know you mo kàn máa like máa encourage àwọn tí gbogbo ayé bá ń attack ni now wọ́n sọ pé o proud you are proud on top of nothing Tọ́pẹ́ you are proud on top of nothing ìwà burúkú ẹ òun ló mú ẹ tó tàánú tó jẹ́ kí mo mọ̀ pé Ọlọ́run ti dá láṣeyọrí o ìwà burúkú ẹ òun ló mú ẹ àánú tó jẹ́ kó yìí máa rí gbà ó tà á fún láṣeyọrí ìwà burúkú ẹ ìwà ìgbéraga ẹ tá a bá ń gbóhùn ẹ ṣé wọn nìkan ló máa kọ́kọ́ kọ ni àìmọye àwọn tó ń kọrin ìtorí wọn tí ìráàánú gbà yẹn ẹ wò bá tí Tọ́pẹ́ ẹ wò bá tí aláṣeyọrí ń kọrin ọmọlọ́mọ from the trenches ta ni ò bá fà á mọ́ra Tọ́pẹ́ àkùkọ gàgàrà tí ò fẹ́ jẹ́ kí kékeré kọ ni ẹ ìtorí ẹ lójú ẹ ṣe ugly ẹ wò bá tí aláṣeyọrí bẹ̀rẹ̀ orin ta ló jẹ́ kó máa promote orin ọmọ yẹn Olúkèwé àṣé gbogbo bó ṣe ń celebrate ọmọ yẹn bó ṣe ń kọrin ọmọ yẹn inú bí she couldn't hide her anger again ó lọ kọrin bí kanjọ yẹn ni ìbínú ló fi sọ pé orin wo ni ọmọ yẹn ń kọ ó ní aláṣeyọrí sínú débi pé ó rí fàásì pé ọmọ yẹn ó dàbí bí Pastor Jerry ṣe máa sọ pé what God cannot do does not exist nǹkan tó bá mú ẹ ló lè fi porí ìwọ tó ń pe àwọn ifá tó ń pe àwọn oníṣègùn tó ń fà ẹ tó sọ pé bó ṣe máa ń pe Ọlọ́run ti ẹ nìyẹn nǹkan tó bá mú aláṣeyọrí ló lè fi kọrin ẹ ìgbà tó máa bọ́ta out of anger out of annoyance ó ní kíní kan Ọlọ́run ti oṣù onígbèsè àbáwò ló ṣe kọrin ẹ gbogbo ayé bínú I know a lot of people that followed you that night gbogbo ayé bínú àwọn èèyàn jáde fún ẹ gan gbogbo TikTok Twitter onídùúró ọmọlọ́mọ kọrin how dare you aláṣeyọrí kọrin ìwọ òun redefine ìtumọ̀ onídùúró ìlara ẹ ti pọ̀ jù ìlara ẹ ní òjò fine gbogbo ojú ẹ ṣe rí ẹ kọ́kọ́ lọ change makeup artist yín náà makeup artist tẹ́ ń lò yẹn kò ṣojú yín dáadáa torí makeup yín kò lẹ́rí bí àwọn powder àwọn pound shop bí òun náà ní makeup artist ń lò fún yín ẹ wá mú satellite dish ẹ gbé sórí ẹ̀yin àti àfáà tó máa ń wé nǹkan tó tóbi tó rí wọn tó báyìí kò sí yàtọ̀ ta ni wọ́n dúró pa ní ìjà yín náà ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn ẹ sọ́ra ẹ ní kùnbí tèmi ẹ wá ikùn yà wà níwájú ìkà ò lè mọ́ra mú náà ẹ jẹ́ ká máa sọ lọ abẹ́gbọ́ ó kàn dẹ́mọ̀ aláṣeyọrí ń jọ yẹn ìjọ kejì ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní ràánú gbà Tọ́pẹ́ Àlàbí tó bá kọ wájú sí ẹ kó tá tó bá kẹ̀yìn sí ẹ kó tá tó bá kù wọ nìkan kó tẹ́ra rẹ̀ pa jókòó kó evaluate behaviours ẹ̀ àwa ti ríra wa pé ọkọ rí wa pé àwa ń lọ church ni ẹ̀yin ni pa Jésù ẹ̀yin ni holier than thou ṣé wàá tó wù níjẹta yẹn ṣó lè fi pé èrò sínú ọkọ̀ ìgbàlà ni àbò fi lé èrò dànù Tọ́pẹ́ ẹni tó ti ń wò pé láti ara orin Tọ́pẹ́ mo fẹ́ change sí Christian ìwà tó wù níjẹta yẹn ó ti fi ṣe a lot of people lọ́kàn ó ti fi jẹ́ kí many people come think twice lórí ẹ̀yin gospel musicians blessing kí ló kọ́ ọmọ tí VDM ń bá fà lọ́wọ́ yẹn 3-4 weeks ago ṣì ní tiẹ̀ tí wo nǹkan tí wọ́n náà ń ṣe many of you are not Christ-like níbi tán ti lọ ṣe kinní fún Lizzy lánàá yẹn Muslim wà bẹ́ẹ̀ Christian wà bẹ́ẹ̀ paraventure oníṣègùn lè wà bẹ́ẹ̀ orin ẹ ó jẹ́ kó máa pèrò sínú ọkọ̀ ìgbàlà ni kò jẹ́ kó lé wọn dànù Tọ́pẹ́
bóyá orin tó fẹ́ lọ kọ tí Ọlọ́run bá fún anybody last assignment, either pastor or gospel musicians, before you go, Ọlọ́run ti mọ nǹkan tó ń lọ achieve ńbẹ̀ yìí. Ó ń ṣèyàn Ọlọ́run. Àwa wí tó ẹ sọ pé ẹ gbàdúrà ẹ ń ṣe olórí burúkú ni gbogbo yín, nǹkan tẹ́ máa jẹ ebi nǹkan tẹ́ máa jẹ lẹ́ ń bá kiri. Tó ẹ pé Ọlọ́run mínísítà sí ẹ nínú lóòótọ́, má wo ti Lizzy lánàá yẹn, wo ti ọkàn tó fẹ́ win, wo ti souls tó máa win. Lizzy ò déédéé máa jà. There is a limit to human endurance. When people are pushed to the wall, they turn around to you. Èmi gbọ́ pẹ̀lú àwọn tó ní kó dákẹ́ ìgbà tí wàhálà bẹ̀rẹ̀. Ọ̀nà ìjọra ẹ lójú. Tí ẹ̀ kọrin bàbá àrà kan fún mi, bàbá àrà ló kọ́. Orí mi máa má jẹ mọ́ ìyá ara mi. Orí mi máa má jẹ́ o. Ẹ̀dá mi máa má jẹ́ o. Orí mi máa má jẹ́ ìjọra mi lójú o. Ilá jọra rẹ̀ lójú ilá kó Tọ́pẹ́. Ikàn yìí jọra rẹ̀ lójú ikàn yìí wẹ̀wẹ̀ jẹun. Nebukadnezari ó jọra rẹ̀ lójú ó dẹ́ni ń bẹ bọ̀rà jẹun. Ìgbéraga àti ìkà ó fi sún aláṣeyọrí dọ́dọ̀ àwọn aláàánú. Peck end of the year party ní last year aláṣeyọrí lọ pé Tọ́pẹ́ wọ́n ti gba ìfẹ́ bẹ́ẹ̀. Ṣé òmùrin kọ ni ó yìí ń kọrin ṣùgbọ́n náà sọ pé èrè mi ń bẹ pẹ̀lú mi. Èmi yóò sọ fún ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. O ò ṣe wọ̀n ṣùgbọ́n inú ẹ̀gọ́ náà ń rinú ọba rínú ó di olùmọ̀ràn ọkàn. Ọlọ́run mọ̀ ó rínú ẹ̀ sí ọmọ làkejì ẹ̀. Me, I'm not on social media to do rubbish. I come online to talk, to create awareness. Fair enough. But can I shock you? I want my satellite me, woman look at you. I observe. Àṣejù ní Tope Alabi. Baba Mohbad ti wà okay. Mo sọ pé àwọn tó gbé Tope Alabi lọ fún Lizzy gan. Kó wá gbé Baba Mohbad nítorí Lizzy like Baba Mohbad. Kó wá gbé Baba Mohbad lọ fún Lizzy ńdọ́ yẹn gan. Baba Mohbad wá ti popular jù báyìí lọ sí. Ó ṣe tá pàdé ẹnìkan bẹ̀ tó bàbá wa máa help Baba Mohbad. Tama bọ́dẹ̀ jẹ́ ní Òṣòlá máa introduce sí Baba Mohbad. Kọ́ máa jọ help ara wọn. Mo máa ń sọ ṣẹ́ra wọn tó láwọn ń sin Ọlọ́run gan yẹn. Àwọn ló wicked jù. Tí bá rẹ̀ tó dá staff mọ́ rí tó pé kabash. All wicked ni. Wọ́n wicked jù. Má kabash létí mi. Ṣẹ́ra tó bá ti ń rí tó ń gbé Bible wèrè tó lọ yẹrin jù tó ń ṣe. Ọlọ́run àwọn ló yọ olórí burúkú jù. They are evil. Inú wọn dúdú. Wọ́n dẹ̀ dó pààrà. Gbogbo bọ́nẹ́gẹ́nìsìmù yẹn ló máa fi mú yín o. Cosfork tó ń ṣe nínú ẹgbẹ́ akọrin. Wọ́n mọ kódó bí wèrè. Ẹ máa wò pé báwo lọ ṣe mọ gbogbo ẹni. Ẹ máa wò pé báwo lọ ṣe mọ àwọn kódó báyìí. Ṣé bí bọ́nẹ́gẹ́nì ni wọ́n? Thomas tó scarf tó máa. Kabash. Ìwọ tó wà ń ta gan. Wọ́n mọ kódó jù ẹ lọ. Tẹ́ bá ní mo pawẹ́. Ẹ lọ wo gbogbo àwọn jẹ́nsì wọn mọ kódó àwọn ilé. Gbogbo style ló kórìí wọn. Ẹ máa wò pé bọ́lá ti ń wò. Fọ́ọ̀nù wọn yẹn. Gbogbo pọ́ọ̀nù ló wà ń bẹ. Ọmọ yìí òun ló ṣe ọmọ yìí. Ọmọ yìí dẹ̀ tún rí bí ìyá. Ọmọ yìí tún bẹ́, ọmọ yìí tún ṣe gbogbo nǹkan. Irọ́ ni o. Kò fọmọ yẹn mọ́ra. Àgbàyà. Ṣé òun ló ní kígbà yín lọ ni? Ẹ ti lò bá ti yín náà. Ó ṣe pé kó tó bá fọmọ yẹn mọ́ra gan. Ọlọ́run á gbé àwọn aláàánú sẹ́yìn náà. Gbogbo nǹkan tó ń ṣe láyé ilẹ̀ ti bá wọn ṣe. Àkọ́kọ́ gàgàrà yìí kò fẹ́ jẹ́ kí kékeré kọ. Why? Ó ní kárì kápọ̀ yìí ló ń yẹ ni. Kí ló dé táwọn olórin tó bá ti ga yẹn tó ń fẹ́ jẹ́ kí kékeré ga náà? Very bitter soul. Àwa wí tán. Ọmọ yẹn dẹ̀ ṣe nǹkan ẹ̀. Ẹ lọ́wọ́ mi ìfẹ́ dárúkọ ni. Ẹ lọ́wọ́ many of àwọn gospel musicians yẹn. Àgàgà àwọn Yorùbá yẹn. Ó ti kúùpù wọn sọ́dọ̀ ẹ̀. Wọ́n ń ṣe nǹkan sí wọn nípa láṣeyọrí sí. Láò ló súnmọ́ Tọ́pẹ́ tẹ́lẹ̀. Tọ́pẹ́ ó lu ọ̀nà yìí kíní ọ̀yàn yìí kíní. Ó ti falá Olúmọ̀ra sí. Tọ́pẹ́ ó ti kó sí wọn láàrin. Ó wá falá Olúmọ̀ra. Bí Bídèmí alọ́ba ń tẹ̀ ìyẹn bébí á ní èèyàn Tọ́pẹ́ nìyẹn. Tọ́pẹ́ náà ò súnmọ́ Bídèmí mọ́. Bídèmí ò súnmọ́ aláṣeyọrí mọ́. Tọ́pẹ́ ni o. Ẹ wo Ṣọlá Alison kí n tá aláṣeyọrí tó dé. Ó ní iye years tí ò fi súnmọ́ Tọ́pẹ́ tí ò súnmọ́ Ṣọlá Alison. Kí ló dé? Ṣé ẹnìkan lè fẹ́ máa kọ́ mi ni? Wọ́n ní tá bá jẹ búrẹ́dì a máa fẹ́ jẹ ráìsì náà. Ẹni tí ò rí mi ò rí nǹkan kan wá rí yín pẹ̀lú àmọ̀ tẹ́ fi ń kunjú yẹn.
àti ṣọ́ọ̀kì tẹ̀ ń kún sẹ́nu àti fìlà yìí tó dàbí akẹ́tẹ́ tó ti ń lé tàtàṣe ní Nàìjíríà. Ẹni tí ò rí mi kò rí nǹkan kan, èèyàn gbọ́dọ̀ kún mọ́jú náà kan rí. Tope Alabi, ẹ lọ change ways yín. Ẹ níwà, ẹ lọ bá Portable dọ́ndọ̀kúdọ̀ yẹn wò, ẹ ní kúrò bẹ́ẹ̀. Wọ́n ti nà yín jù, máa wọ ọlọ́pàá lórí burúkú tó máa ní wọ́n ṣe nà yín. Àbẹ́rẹ́ mi pé nǹkan tó ṣe tẹ́ṣẹ́ yẹn, it's called breach of contract. Breach of contract. Ibo lẹ́yìn àti Lizzy kọ̀wé sí tẹ́ sọ pé tí n bá débẹ̀ tí ò bá ṣe tí mo like mi ní kọrin. Ibo lẹ́ ti sign. Ẹ̀yin wèrè, it can only happen in Nigeria. Màá pẹ́ sí kó wá kọrin wà ní òjẹ́ bẹ̀rù like kankan. Wàá gbé ẹlẹ́ṣẹ̀ ní mú gbogbo ẹ̀mọ́ ẹ̀ máa yẹ̀jẹ̀ ní àbúrí ẹ̀ burú. O kúrò látòrí ní ṣẹpẹ́tẹ̀ ìdò tó mọ pẹ́pẹ́ níbọ̀ Portable nìyí. Ẹ kúrò lórí ní àkútè. Ẹ drive dé Agbamade sọ̀yà. Ẹ wá lẹ́ẹ̀dí kọrin. Wọ́n á jó táyà mẹ́rẹ̀ẹ̀rin. Ọkọ Lizzy kò sọmọta. Gbogbo ibi tó ti ń gbẹ̀yìn yẹn wọ́n ti kì sọmọ táyà. Àwọn òbí ṣe máa lọ. Wo ọmọ màá ló gbà àjọ̀gbọ̀n lọ́wọ́ wa. Gbogbo báwọn ìyá ṣe ń bẹ yẹn tó lọ kọjú sẹ́gbẹ́ kan yẹn wọ́n á ti kì sọmọ táyà. Ta ló wá lose? Lizzy cannot sue her. Nàìjíríà tí ò lófin. Àbólórí burúkú náà ti Tọ́pẹ́ ni. Tó bá lọ ya wèrè wo, wọ́n á sọ fẹ́ pé bí tí wèrè parí sí ní wèrè tẹ̀yìn ọkọ̀ ti bẹ̀rẹ̀. Mo fẹ́ dójú tì mí lọ́jọ́ nǹkan ẹ̀yẹ mi. Ká kúkú jọ dójú tira wa. Kájọ dójú tira wa náà. Wèrè wa ó wá lóhùn òkọrin ó wá ń lọ. Màmá bá yín transfer owó létà. Aṣọ ti ẹ̀ lé common 2.5 billion 700 pound. Màá wọlé jáde fún ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ní wa ti tàlítà. You can't shame me. Ó wá ń pè kiri. Ẹ yá mi 500. Fúnkẹ́ yá mi 300. Mo fẹ́ sanwó bíbá ẹni. Very shameless act. Òṣì. Ó dàbí pákó jẹ̀bú. Ẹ kó sì dànù cyberspace wa. Àṣejù ní Tope Alabi, mo ti fi Ọlọ́run ìgbàlà, mo sáàdì ọ́, mo ti fi kẹ́sẹ̀tì sí. Àbí mọ́mì ti fi àwọn máa ń ga gan yẹn. Lóko mọ́mì yẹn ti dàgbà báyìí, wọ́n dúdú báyìí. Má ti gbé mi wọ́n sí. Ọdún lọ sópin Yorùbá bá mi mọ́ ní February. Ta ló ń pe gbogbo yàgò ẹ̀ ń ṣe èrè? Ṣé ẹni kí pati má dùn ni? Orí ìburú. Bọ́lá rẹ̀ àti ẹ̀mọ́ kókó fìlà. Bí ẹni tó bá wọn náà wọn fìlà ló bá Tọ́pẹ́ wọn fìlà. Gbogbo tí ẹ yé wa. Nonsense. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn Bísí Aláwìyé Bọ́lá rẹ̀ gbogbo wọn yẹn. Tó bá yẹ kí wọ́n ṣe fún wọn yẹn, ṣé wàá débi tó délé ni? Àti ẹ̀mọ́ ṣe pojú wọn. Ó dàbí ìgbà tí Chinese bá mú fry pan tó fẹ́ fi ṣe choi meal. Wọ́n ní kò ní bẹ̀, kò dẹ̀ bẹ̀ náà. F-off! A kúlù fún ẹ. Wọ́n tó ti ṣẹ̀sín. Oh, disgrace Lizzy, ara ẹ ló disgrace man. Orí pé ọ̀rọ̀ ábù lára ẹni. Àwọn tí òun ẹ tẹ́lẹ̀ wọ́n wá mọ̀ pé so báyìí ní lady ṣe wicked tó. Àwọn olórí burúkú tó ń jubilate gan. Deep inside them wọ́n mọ̀ pé kà ló ṣe. Nonsense, ta ló fẹ́ pè ẹ́? Màá rádà pé bàbá Mohbad. Èèyàn ti ta ni. Èmi ò tiẹ̀ ń support àwọn tó popular náà. I support the upcoming. Tope Alabi. Change your ways. Ọlọ́run ló ń fún ni, Ọlọ́run ló sì lè gbà á. Bàbá rà ló kọ́. Tá a bá ló bó bá ṣe fẹ́. Ọba tó gbẹ̀gbọ́n lọ́wọ́ ìsọ̀ tó gbé fún dákọ̀pù. Ta ló fẹ́ sọ pé kò ṣeé dáa? Àti ra kọrin tó ti ń kọrin tí ò lè kọrin mọ́. Kí ló ń kọ téèyàn kò kọ? Àbí tó ló ń gbà fún ẹ? Nonsense. Lọ jókòó síbì kan. Bá ti ń control ọkọ yín náà ìṣòro mọ̀. Tí o bá tẹ̀ stupid, ọ̀nkú yẹn ṣe bó jẹ́ kán bẹ́ẹ̀ sọ̀rọ̀. Sweetheart, jẹ́ ká lọ pé Lizzy kan bá sọ̀rọ̀. Bí tó bá ti tẹ̀yìn sínú lẹ́yìn máa lọ́n tí yín. Ṣáwá lè bá yín wí ni. Ó dàbí ẹ̀yìn kan ti change screen plug yín, wọ́n kọ́ Alabi. Tó dàbí ẹ láìtà tẹ́lẹ̀, náà kú yín wá dúdú. Àti Tope of one support the time. Kò sí nǹkan kan tí ọ̀kan lè ṣe. Ẹja lẹ jáde sanra. Ẹ gbọ́ àbí kó sí. Ẹ kọ́kọ́ lọ change bí a heart lẹ́ndé bí a gèlè yín ni. Bí a gèlè ni. Ẹn tó ṣe plug yẹn fún yín kò like yín. Kò like yín, kò ṣe gbọ́ àwọn tó jẹ́ plug èèyàn ló like yín. Àwọn style yín náà. Báàdì tó jẹ́ kó wà ní ìdodo, wọ́n á gbé sábẹ́ ọyàn fún yín. Báàdì tí gbogbo ayé fi sí ìdodo. Gbogbo èèyàn mọ̀ pé waist ìdodo ló wà. Tailor ya mú báàdì, á gbé sábẹ́ ọyàn fún yín. Ṣé òun náà ló rán fìlà Dr. Patel fún yín? Ẹ lọ ṣéǹjì gbogbo ẹ̀ ká tó mọ̀ bí ta fẹ́ gbọ́rọ̀ yín lọ. Nonsense. Àwa ò fẹ́ kó lọ. Ṣé dìgbà tẹ́ bá pa wọ́n?
ẹ fẹ́ kán lọ ẹ ti ń pa wọ́n sára. Àwa ò fẹ́ o, àwa ò fẹ́ kó, àwa ò fẹ́ o, àwa ò fẹ́ kó, àwa ò mọ́rin tá a bá kọ níwò yìí o, àfi bí oyin ogo. Nonsense. Ẹ fẹ́ jẹ́ kán lọ ẹ ti pa wọ́n sáyé. Wọ́n bá tún máa lọ ńkọ́. Ẹ jẹ́ lọ sórí agbẹ́jọ́mọ́ wọ́n ṣe pé mo bú yín lẹ́yìn. Ṣé pé mo ṣe ṣòfin yín. Tí bá tún ní opportunity láti jáde fún yín. Ṣé pé mo good girl mo ṣe fún yín lẹ́yìn. Ṣé pé mo bú yín. Ṣé pé mo ṣe ṣòfin yín rárá. Tẹ́ bá tún ṣe nǹkan tẹ́ ṣe yẹn. Ẹ rí ìyá ìpín bàbá. Òun ló mú yín tẹ́ ṣe ìyàwó ní nǹkan clinic. Mo fẹ́ sọ̀rọ̀. Jẹ́ ká máa wò. Mo like ọmọ yẹn. Mo dẹ̀ like àwọn náà. Àṣà àti sọ̀rọ̀. Ní tí wà fún yín o. Mo bá padà wá fún yín. Mo mọ̀ pé ẹ̀ ń wò mí o. Mo mọ̀ pé ẹ̀ ń wò mí. Ẹ̀yin ìkà ẹni tí ó bá ti fi ti ń ṣe ṣé dandan ni kọ́ fi ti ń ṣe ni. Ojú ọ̀run tẹ̀yẹ fò náà Shina Peters ló kọ́ ojú ọ̀run o inú ìbú o ojú ọ̀run tẹ̀yẹ fò láì fara para wọn. Nonsense. You have lost it. Go and beg for forgiveness. You have lost it. Ó lè jẹ́ ọmọdún kan mi lẹ́lòmíì máa ṣe tí ní àjọ ẹ̀ máa dàrú. Very evil act. Àwa gan tá a gbọ́ Ọlọ́run sórí tó jẹ́ pé àwa ń bẹ Ọlọ́run nínú kọ́nà inú ilé wa ni. Wicked báyìí. How can you be so mean? That is a mean act. Ẹ tó lè ṣe yẹn á pààyàn ẹ kó máa ṣẹnu fúru ni. Ẹ tó lè ṣe yẹn á lọ sọ́dọ̀ Ọlọ́run àjànàkú á lọ bá tèèyàn dẹ́bẹ̀ ó máa ṣe pípé kò ṣe nǹkan kan ni. Very mean. She can't even pretend. She can't hide it. Mo kórìíra èèyàn tó mean tí ò náró jinlẹ̀ tí ò fún yàn ní pé what if? Ìwà burúkú ló wù yẹn. Báwo ló ṣe sùn lálẹ́ ẹjọ́ yẹn? Ẹ dẹ̀ padà sí àkútè. Ẹ dẹ̀ jẹun ẹ̀sùn. No. Kò sí bí ṣe lè súnmọ́ ẹniyẹn tó. Immediately bá unfollow. Ó tẹ́ ti gbàgbé kí n unfollow yìí. Mo lọ unfollow yín sìn. Mo rò bẹ́ẹ̀ ẹ máa wá bẹ̀bẹ̀ ni. Àjẹ̀dí kẹ́ṣẹ́ tẹ́ bẹ̀bẹ̀ yẹn publicly. You can call her and beg and say sorry. Sorry doesn't cost you anything. Ìgbéraga iná ló ń pa yín lọ. Ìgbéraga burúkú iná ni on top of nothing. Kí ni káwọn Davido wá ṣe? Tí ó bá ṣe pé mo ṣe tó dání tó ṣe kíni ó jẹ́ kí n máa ṣe cancel. Ṣó jẹ́jẹ́ Ìyábọ̀ Òjó lórí burúkú láti ní cancel Tope. Nonsense and negligence. Very stupid woman. Ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Káná ọmọ yín lọ disappointing dọ́yìn. Mo mọ̀ ẹ ti lọ bọ́ lọ́rùn àjànàkú. Ẹ ti lọ síbi ẹ̀rí agáàdọ̀ lọ́rùn àjànàkú. Ẹ ti lọ pè sí wọn. Tí ó bá ṣe selfish náà. Ṣé ẹni tó ń ta jìtá fún yín ló jẹ́ kẹ́ fẹ́ lọ́kọ? Wọ́n ní kẹ́ spread the wings yín. Wings, spread wings. Èwo ló kọ́ spread wings yẹn náà? Tí ó bá ṣe àwọn iná ni. Ṣé wọn tó ń lùlù fún yín ló jẹ́ kẹ́ fẹ́ lọ́kọ? Ó jẹ́ kẹ́ extend the wings yẹn síta. Ṣùgbọ́n no, àwọn iná ni. Ọṣẹ ní gbígbẹ bẹ́ẹ̀ tí oúnjẹ vitamin C ẹ kó òtí kẹ́kọ́ lọ ṣe é gbé mi tí ì bú yín èèyàn má lọ ṣàtúnṣe gbogbo ayé tí ò ń fọ́lọ́ yín bọ́ọ̀ tí ẹ̀ ń fọ́lọ́ yín wọ́n ní pè yín mọ́ ẹ̀ka má lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀rí tẹ̀ blow àgbà tẹ́ ti ṣe nǹkan yẹn lẹ̀ ti blow tẹ́ ti ṣe nǹkan fáṣẹ ìrọ̀ ilẹ̀ ti blow tàbá gbọ́ blow knockout lódún náà gbá yín tí táwọn Yorùbá burú ná ibo ò ní ṣe bẹ́ẹ̀ ìdí ni o aṣẹ́jú ní pọ̀pọ̀pọ̀ tí pọ̀ ti dá bẹ́ẹ̀ pé bàbá Mohbad yẹn fáǹsì ní kí wọ́n lọ pé pọ̀pọ̀pọ̀ tí pọ̀ ìdí náà mi ní pọ̀pọ̀pọ̀ tí pọ̀. Dayo Amusa, this is coming from the place of love. Ṣáàdá àdá ló fi fara ibo sí ẹni. Ẹ jẹ́ máa wo gbogbo wọn láìkí ara wọn o, but just because they have a common enemy. They tend to pretend and love themselves. But one detest ara wọn. But because they have a common enemy, which is Lizzy, and Lizzy is not their enemy. Ẹni tó bá ti ń look good, tó bá ti ń look well, alákìísà òun láìkí ẹni tó ń wọṣọ. Àbẹ́ ẹ̀gbọ́n mi, àló ó ti di ṣe disclaimer. Àgbéwá sórí ọ̀fàyà. Mo ti sọ fún yín lórí gbogbo social media, Instagram ni o. Tọ́ kò ní jù báyìí lọ táàrí lábala ti bẹ̀yẹn. Oníyànṣe ọlọ́bẹ̀ ṣe wà dúpẹ́ lọ́wọ́ ọgbẹ́ni tó bá wà fìfẹ́ jẹ́ ọ̀rọ̀ nípa Tope Alabi ibi tó dé dúró nù o mo mọ̀ pé kálukú ó ti yọ tiẹ̀ ń bẹ̀ ọmọ aláṣẹ mídíà ẹ máa gbọ́ ẹ máa wò ẹjá ṣíà ẹ̀ káwọn èèyàn gbọ́ kó lè yá àwọn èèyàn ibi tọ́rọ̀ ọ̀hún dé dúró a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ orí bó bá sì ṣe ń lọ àwa ò ní jẹ́ kí tí yín ó di sí ṣe mọ̀ pé iṣẹ́ ti wá nù o bí ẹ bá ti jáde níyìn àfi ká bò yín gbọ́ ní ìkànnì yìí ọmọ aláṣẹ mídíà àwa ò ní jẹ́ kí tí yín ó di sí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ orí ire o ire kàbìtì. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde
wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé.